Ifá fọrí ire ni Ifá wí fún ẹni tí a dá Ogbe Oyeku fún. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tòní, ẹ jẹ́ á kọ́kọ́ fìbà fún Eledumare ọba tó ga jùlọ. Ẹ jẹ́ á fìbà fún Eledumare lẹ́ẹ̀kan sí ọba tó ga jùlọ. Ẹ bá jẹ́ á tún fìbà fún Eledumare. Ọba tó ga jùlọ. Ẹ jẹ́ wá ṣèbà fún Orunmila o torí ó jẹ́ aṣíwájú. Ẹ jẹ́ á tún ṣèbà fún Orunmila torí ó jẹ́ aṣíwájú rere. Ẹ bá jẹ́ á fìbà fún Orunmila. Torí ó jẹ́ aṣíwájú rere. Orí wa ìṣẹ̀dá wa kò mà ní padà lẹ́yìn wa. Odù mímọ́ Orunmila tá ó fi ṣe ìtanijí ní ọjọ́ tòní. A máa rí nínú ẹsẹ̀ Ogbe ní ọwọ́ ọ̀tún, Ọ̀yẹ̀kú ní ọwọ́ òsì. Àwọn babaláwo pápọ̀ wọ́n ní ká pè ní Ogbe Oyeku. Kí ni mo pè é? Ogbe Oyeku. Odù yóò kọ́ wa ní ẹ̀kọ́. Ẹ máa bá mi ká lọ. Ǹjẹ́ ẹyẹ lélẹ̀ bọ? Owó tó dábọ̀ ń bẹ lẹ́nu Olúwa, àṣẹ ti bẹ̀ ń bẹ lẹ́nu tIfá. Ifá ti dé aláṣẹ. Ọ̀pẹ̀ dé àbíṣẹ́ wàrà. Ọ̀nà owó gan ni mo pọ̀ Orunmila tí mo fẹ́ fi jẹ́bẹ̀ níbẹ̀ rèé. Ogbe Oyeku bàbá àmúlù. Orí ogbó, orí ọ̀tá ní bàbá ẹ̀dán, ọ̀ṣọ̀rọ̀ ní bàbá òjò. Ẹ̀bájá obìnrin ká tẹ́ ní ẹni rere sí. Ẹ̀bájá obìnrin ká fìdó rẹ̀ balẹ̀. Adébá fún Orunmila táwọn tọ̀kùlù lójọ́ táwọn ò ní bá fáṣe mọ́. Ẹbọ lọ́ní kó máa ṣe. Ẹ̀kọ́ tí Ifá fẹ́ kọ́ ẹ̀kọ́ tó ní agbára ni. Ifá ní adébá fún kí ni? Àwọn ọ̀tọ̀kù ìlú lójọ́ táwọn ò ní bá fáṣe mọ́. Nígbà wáṣẹ̀ Orunmila ni ó ń tún lé ayé ṣe. Nígbà tó wá yá, àwọn ayé wá wò pé kí làwọn lè ṣe tí orí bá ń fọ́yàn. Tó bá ti gbedele Orunmila ara wọn máa yá. Tínú bá ń rún àwọn èèyàn, tó bá ti gbedele Orunmila ara wọn máa yá. Àwọn fẹ́ da ìkórìíra sí iṣẹ́ Orunmila. Àwọn máa da ìkórìíra sí ara Orunmila. Ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ nínú ìtàn Ifá ni pé ẹlòmíì arẹwà látòkè délẹ̀ kò dẹ̀ ní rẹ́ni pé. A wá fojú wò pé lásán ni kì í ṣe lásán. Ẹlòmíì ò sì ní rẹwà kó tó rìn síbí. Wọ́n bá ṣe ń da dúró lọ́tùn, wọ́n máa da dúró lósì. Ní àṣẹ Eledumare, ogun ìkórìíra ayé ò ní dá sínú ayé wa. Ogun ìkórìíra yóò máa ní dá sínú ayé wa. Àwọn tí wọ́n ti ń gba tiwa, àìní lè gba tiwa mọ́, Eledumare ò ní járí. Orí wa, ìṣẹ̀dá wa kò ní kọ̀dà ìmọ̀ṣe sí wa. Gbogbo nǹkan wa dojú délẹ̀ ó burúkú fún Orunmila débi wípé ó ní òun táyé ń fẹ́ lọ́tùn. Táyé ń fẹ́ lósì, ó wá di wípé àti jáde wá dogun. Ibi tó ti ń fẹ́ràn wa, ayé ò ní da ìkórìíra sí wa ń bẹ̀. Àmà ní ogun ìfàsẹ́yìn. Orunmila bá dáfá. Wọ́n ní kí Orunmila lọ pa ọ̀pọ̀lọpọ̀ eṣinṣin. Wọ́n ní kí Orunmila ní ìmí ọjọ́. Wọ́n ní kó ní ẹ̀ṣẹ̀ náà, iṣẹ́ dìṣẹ́ Ifá. Òun ló fi ṣe Ifá fún Orunmila lọ́jọ́ kìíní àná. Nígbà tó ṣiṣẹ́ Ifá fún Orunmila tán, wọ́n bá ní kí Orunmila lọ máa wẹ̀. Orunmila bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀. Àwọn tí wọ́n fẹ́ràn Orunmila wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn ẹ̀. Àwọn tí wọ́n gba tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gba tiẹ̀. Tẹ́dà bá mú gan ẹ̀rẹ́ lòmíì nígbà tó bá kọ́kọ́ pàdé àánú òun fẹ́ràn ẹ̀ tó bá pọ̀ ìyá kọ́ dédé lè ti ẹnu. Obìnrin nìyẹn tiẹ̀ só máa ń ṣẹlẹ̀ sí. Eledumare ò ní járógun ìjàkulẹ̀. Téèyàn bá wá kà sí lásán ni kì í ṣe lásán. Eledumare ò máa ní járógun ìkórìíra. Ìkórìíra tí ayé bá kórìíra ẹlòmíì, ó lè dòkúta síbi iṣẹ́. Lára ìkórìíra iṣẹ́ nìyẹn. Ẹni tó ti ń gbọ́jà kalẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé wiriwiri làwọn èèyàn ń bò. Ó wá yájú pé ó dúró látàárọ̀ ṣòlẹ̀ agídí tó fi rí èèyàn kan yọ̀dọ̀ ẹ̀. Àwa ò pé lásán ni kì í ṣe lásán. Ayé ò ní dòkúta sọ̀rọ̀ wa. Ohun tí Ifá yẹn sọ ni wípé tí a bá rí pé nǹkan tó ń lọ nínú ọ̀rọ̀ wa kò yé wa, ẹ jẹ́ ká máa dáfá. Dídáfá wa lóòrèkóòrè yóò máa jẹ́ ká mọ ibi tá a kù sí àti ibi tá a ń lọ. Kò sẹ́ni tó mọ ibi tó ń lọ, ṣùgbọ́n Ifá mọ ibi tó ń lọ. Ibi tó ń lọ, Ifá nìkan ló mọ̀ bẹ̀ torí Eledumare nìkan ló mọ̀ bẹ̀. Ohun tí Ifá bá rí Eledumare lórí, Eledumare ò ní padà lẹ́yìn wa. A ò ní má mú bọ́. Orunmila ní kí lòun lè ṣe? Gbogbo ọ̀tọ̀kùlù tó kẹ̀yìn sí òun tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn òun. Tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn òun. Ọ̀nà méjì ni o. Ayé á fẹ́ràn ẹ̀ á náà kàn láìkí ẹ̀ ní òun ní fún lówó. Kí ni irú ìfẹ́ wo ni? Ìfẹ́kúfẹ̀ẹ́ Eledumare ò ní járe. Ayé ò ní fẹ́ wa pa. Àwa ní má mú bọ́. Orunmila rúbọ, ó ṣètùtù, ó ṣe gbogbo nǹkan tí Ifá sọ. Kí Ifá má jà, kí Ifá má ru. Tí Ifá ò bá ṣe wọ́n lẹ́rù kì í bọ́ lọ́gbẹ̀rì. Nígbà tí Ifá máa ṣe ń kọ́, ọkàn Orunmila bá balẹ̀. Gbogbo ọ̀tọ̀kùlù pátá tọ́nà ò ní bá Orunmila ṣe mọ́, ọba bẹ̀rẹ̀ sí ní bá Orunmila ṣe. Bó ṣe ń ba ṣe lọ́tùn, ló ń ba ṣe lósì. Ọkàn Orunmila wá balẹ̀. Ọkàn Orunmila balẹ̀ débi wípé
àwọn tí wọ́n gbà tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà tiẹ̀ ní àṣẹ Elédùmarè. Ogun ìkórìíra, ogun ìfàsẹ́yìn, ogun àmúbọ́ Elédùmarè ò ní járe o. Ìṣẹ̀dá wa ò ní járe. Irú wo malẹ̀ igba malẹ̀ ò ní járe. Ọkọ tó o ti fẹ́ tó ń kẹ́ ẹ lórí tó ń kẹ́ ẹ nídìí tẹ́lẹ̀ ó wá dọkọ tó fẹ́ máa nà ẹ́. Ṣé lásán ni? Elédùmarè ò ní járe ogun wàhálà. Ibi tó ti ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀ tẹ́lẹ̀ ó wá níbi tó ń rà ṣíṣí ẹ. Elédùmarè ò mà ní jẹ́ káwa rí wú ẹ. Àmà ní ràmú bọ̀. Ẹ jẹ́ ká máa mójútó ìrìn àjò wa. Ká má ká nǹkan sí pé kò sí nǹkan àní má mú bọ́ o. Àní ṣẹlẹ́yà, àní pasán, àní pòfo o. Ǹjẹ́ àjò l'Ọ̀rúnmìlà wá ń jó? Ayọ̀ ló kù ló ń yọ̀. Ó lóhùn àtúnfáṣe. Wọ́n ní àìtúnfáṣe lẹ́ẹ̀mejì. Wọ́n ní aláwo ni kó máa yìn, aláwo a máa yin Ifá. Ifá gbélé Elédùmarè ọba lọ́hun. Ogbe Oyeku bàbá àmúlù. Orí ogbó orí atọ́ ní bàbá ẹ̀dán. Ọ̀ṣọ̀rọ̀ ní bàbá òjò. Ẹ̀bàjá obìnrin ká tẹ́ ní ẹni rere sí. Ẹ̀bàjá obìnrin ká fìdó rẹ̀ balẹ̀. Adúbá fọ̀hún mi là níjọ́ táwọn tọ̀kú lò wọ́n náà wọ̀n ní bá fà ṣe mú ẹbọ lọ́ní kó máa ṣe. Sọ pé Ifá ló ní ẹ fẹ́ràn mi. Àfẹ́ ká láyé ń fẹ́ náà. Ifá ló ní ẹ máa fẹ́ràn mi. Àrùn káyé lòun hàn. Ifá ló ní ẹ máa fẹ́ràn mi. Eṣinṣin kì í mọ ni kó tó fọwọ́ ọlá bani lára. Ifá ló ní ẹ máa fẹ́ràn mi. Ogun ìfẹ́ràn Elédùmarè kò ní jẹ́ wọ́n lé wa. Ní àṣẹ Elédùmarè ayé ò ní kórìíra wa. Ayé ò ní kórìíra wa o. Àní má mú bọ́. Ẹni tí a bá dáfà fún, Ifá ń sọ fún pé àwọn èèyàn tí ń kórìíra ẹ̀. Ifá ń sọ fún pé ayé ò rí mọ́. Ifá ń sọ fún pé lè pé wọn ò rí. Kẹ́lòmíì wọṣọ jù bẹ́ẹ̀ lọ yìí ò ní káyé rí. Kó o tọ́tẹ̀ kó o lo gbogbo àyè táyé ò bá ní ayé ò rí. Elédùmarè á jẹ́ káyé rí wa o. Elédùmarè ò ní sọ wá sínú òkùnkùn. Ayé á rí wa. Àwọn tó yẹ kó ṣe wá lóore Elédùmarè á fi wá wọ̀n. Ìṣẹ̀dá wa á fi wá wọ̀n wọ́n. Àwa ní pasán, àní pòfo. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ní àtàrà fáì. Ẹ̀kọ́ tí fáì ń kọ́ wa ni wípé tí nǹkan ò bá yé wa bó ṣe ń lọ ẹ jẹ́ ká máa dáfá. Ẹ̀là mọ ìbọn rú, ẹ̀là mọ ìbọn yìí, ẹ̀là mọ ìbọn ṣíṣe. Hi everyone, my name is Olatilewa Ifangbemi, the Odu-Ifá of Alagbadowa, which you all know as Ifá White, Asoludero #1, evangelism. Ìtí a mú wá fún yín ní ọjọ́ tòní òun ni àgbo tí a ṣẹ̀ ṣe síta nítorí wípé ìlera lògùn ọrọ̀. Àìsàn ó ń gẹ̀mí ẹ̀dá kúrú ni. Àìsàn sì kẹ̀rẹ́ ó ní bòmí mọ́lé kí n pa ẹ́, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀. Elédùmarè ò ní fi àìsàn dè wá mọ́lẹ̀. Orúkọ àgbo tí a ṣe jáde fún ìwúlò fún gbogbo ọmọ aráyé òun ni a mọ̀ sí GBS, General Body Solution. Àgbo yìí jẹ́ àgbo tó ṣiṣẹ́ fún nǹkan tó pọ̀ torí ẹ̀ ni a sì sọ ní General Body Solution. Àgbo yìí ó jẹ́ 100% natural tó sì jẹ́ wípé àwọn egbòogi tó jẹ́ àwọn egbòogi gidi tó jẹ́ àwọn egbòogi tó ṣe ara lóore òun la fi ṣe. Àwọn èso tó ṣe ara lóore òun la fi ṣe tó sì jẹ́ wípé tí a bá lò ó bó ṣe jẹ́ ká lò ó dandan ni kí á rí ìyípadà. Mo fẹ́ ká rà ká dánwò, Yorùbá ní dánwò ló bí yọ kẹrẹ. Wọ́n á tún wá fàsìkò yìí sọ fún wa wípé àwa tí a bá nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ Ifá gẹ́gẹ́ bí àwúrí ọlà fún àwa tó ju owó bá ń pọ́n. Elédùmarè ò ní jẹ́ ká kó sínú òṣì. Ifá ní bí yóò ní owó lọ́wọ́ bí òkú èèyàn. Ẹlòmíì wà àìsàn tó ń ṣe àwọn owó ni o. Ẹni bá wá fẹ́ ìyọnú tó bá ń pè nǹkan ní ìyọnú ayé. Ìyọnú jẹ́ nǹkan pàtàkì tó yẹ ká máa lò. Gbogbo ibi tí a bá ń lọ tí a bá ti ń bá àwọn pàdé. Ẹlòmíì á fẹ́ ṣe interview ni. Ẹlòmíì á fẹ́ lọ sí ìlú òkèèrè ni. Tó bá ti lè yọnú tó bá dá sáré dandan ni kí wọ́n yọnú sí níbẹ̀. Látún ní pègúnrẹ́. Pègúnrẹ́ jẹ́ iṣẹ́ Ifá tó ní agbára torí ègún ló ń jẹ ẹlòmíì. Ẹ̀rẹ́ lómi á kàn máa ṣí kiri bí ẹyẹ. Ègún ni. Elédùmarè ò ní jẹ́ kí ègún lé, ègún oko, ègún lé ìyá, ègún lé bàbá. Elédùmarè ò ní jẹ́ kó jẹ ní àtiwọ́. A sì ní agbélépọ̀tà náà nítorí ẹni tó ń ṣe agbélépọ̀tà kó máa mọ èèyàn tó ń pa. Ẹni ká ń bá gbélé tó jẹ́ ọ̀tá ẹni báwo ló ṣe fẹ́ mọ̀
agbélépọ̀tà ló lè po èèyàn ń bẹ̀. Àwa tí a bá wá ń ta ọjà a ní ọṣẹ ìtajà náà, ẹlòmíì kan pàtẹ́ ni kò rẹ́ni yọdọ̀ ẹ̀ ń burúkú ni o. Tó bá jókòó tó lọ ń jí làárọ̀ kùtùkùtù tó múra sọ̀rọ̀ ara ẹ̀ tó wẹ ọṣẹ ìtajà tó dáa kó mọṣẹ ìtajà báyìí kó wọ́n sórí ọjà ẹ̀ kó lọ́nlẹ̀ kó dowó ni o. Elédùmarè màníjà fi kájẹ gbèsè. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lọ yáwó ṣòwò ìgbà tọ́jà wà tá nǹkan. Ìwọ tó lọ yáwó iyebíye ṣòwò ṣé kò yẹ kó mọ̀ kó yẹ kó o ṣe ọṣẹ ìtajà tó dángájíá. A dẹ̀ tún ní àgúnmu ọfà, a ní àgúnmu jẹ̀dí, a ní àgúnmu oríṣiríṣi. Ní nǹkan tí a bá fẹ́ ẹ lè mẹ́sẹ̀jì wa ní platform wa, ó jẹ́ ní YouTube channel wa ní Evangelism TV tí ẹ ti mọ̀ náà ni. Elédùmarè kò ní padà lẹ́yìn wa tí ẹ mọ̀ sí Special Ifá Foundation. Orunmila ti kórè bọ̀ ó ní Ifá níṣẹ́ ṣe. Orunmila ti kórè bọ̀ ó ní Ifá níṣẹ́ ṣe. Ẹlẹ́sìn tí